Mákindé ẹgbẹ́ àwọn èèyàn láì tẹ́lẹ̀ mọ̀ ọmọ àkọ́bí ìjẹjọ́ ló lẹ́ni tó jọ ọjọ́ra bí gbogbo láti òbí mi ní ẹgbẹ́ God bless you my brother ọlọ́wọ́ lójú olùdókòwò tó fi dé orí police Mákindé west police police là police tó fi lórí olùwàfà lè látò Mákindé fàdé látò Mákindé tó fi lórí Samuel Mákindé bless you and Òkìkí Mákindé bless you ọlọ́wọ́ dúró tì ọlọ́wọ́ dì nínú ọlọ́wọ́ oníṣẹ́lẹ̀ polisi ló bọ̀ yóò sẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀jú ọ̀sán ọ̀yẹ̀ ní ẹni fine boy Louis bless you. Aki Adamsi báyọ̀ ọkọ̀ ìlú bàmí ìbùkún ògún. Ok, àwọn bàbá wa yìí pàṣẹ Jésù lórúkọ wọn náà fẹ́ fún 5,000 báyìí. Ẹ fún ọlá tẹ̀wọ́ náà ẹ lè pàtẹ́wọ́ pàṣẹ Jésù 5,000 náà fún pàṣẹ Jésù láti ẹ̀wọ́ olówó dàgbà ẹ̀fọ́ mọ́lẹ̀ olówó dà. Ok, transfer àkáǹtì ní ẹ̀sà ẹ fèsì. Ọ̀gá wa la fẹ́ Gbadé Ògúntóyìnbó. Aláfẹ́ ọ̀gá wa 5,000. Gbadé Ògúntóyìnbó àti rọ́wọ́ yín o. 5,000. Òkìkí náírà. Ó yá.
Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.